ẹni tí ó mà mí tí mo fẹ́ yàwó fún Hadiza Muhammad tó bímọ méjì fún nílùú Canada. Orúkọ ọmọ àkọ́kọ́ Abdulfatai ní jẹ́, orúkọ ọmọ ẹlẹ́ẹ̀kejì Zainu ló sọ. Kí ni túmọ̀ Zainu yẹn? Ó ní Zainu lè áùlìyà, ó fi fún mi ní ọ̀nà pé ní Ọlọ́run tó dúró tì ń láti jọ́ ì. Òun wá fọmọ kan pé ọ̀ṣọ́ àwọn ẹni Ọlọ́run. Ọmọ ìtì ní pọ̀ ti àwọn ẹ̀yin tẹ́ ń wò mí ẹ dákun ẹ ṣe sùúrù. Ó ti rí tì mí bọ̀ tipẹ́. Ọmọ tí mo gbẹ́ náà mo fẹ́ kó wà responsible ni ẹ bá ń ju kinní yìí lẹ̀. Gbogbo ìrìn àjò rẹ̀ gbégbèrègbè ìlú Canada ẹ jẹ́ wọ́n gbọ́. Tóyẹ máa ń ṣeré gbèrègbè kiri obìnrin náà lèèyàn fi calm ẹ̀ down. Ẹ dákun ọmọ yìí Hadiza Muhammad tá a fẹ́ fún nílùú Toronto níbo lọmọ yẹn wà lénìí.